Otasansan rédíò and TV. Gbajúmọ̀ arẹwà òṣèrébìnrin ọmọ Yorùbá Jaiye Kuti ó ti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìdojúkọ tí ọ̀pọ̀ obìnrin ń kojú nínú ìgbéyàwó wọn. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí iléeṣẹ́ ìwé ìròyìn Vanguard tí wọ́n ṣe pẹ̀lú arẹwà òṣèrébìnrin eléjì náà Jaiye Kuti, ó ní ìdá 95% obìnrin ni wọ́n fẹ́ kúrò nílé ọkọ wọn látàrí àwọn ìṣòro tí wọ́n ń kojú gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ ọkọ. Ó ní ọ̀pọ̀ tọkọtaya ni wọ́n máa ń rí àṣìṣe kùdìẹ̀kudiẹ ara wọn lẹ́yìn tí wọ́n bá ti jọ ń gbé papọ̀ gẹ́gẹ́ bí tọkọtaya léyìí tí wọn kì í rí lásìkò tí wọ́n bá wà ní ojú ọ̀nà. Jaiye Kuti fi ìrírí ara rẹ̀ ṣe àkàwé ọ̀rọ̀. Ó ní ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun ti gbèrò láti kúrò nílé ọkọ òun, ṣùgbọ́n tí òun tún padà dárò wípé kò sí ibi tí wọn kì í ti kó adìẹ alẹ́, gẹ́gẹ́ bí ó ṣe sọ lédè Gẹ̀ẹ́sì. Ó ní if you ask 100 women, 85% want to exit their marriage. I even try to leave thrice. The problem is that when you marry someone from different culture, people start to reveal their actual self. A man would treat and pamper a woman when he wanted to get married, but when a second marriage and kids are involved, things go too far. Men can also have egotistical tendencies and are unstoppable when it comes to cheating. Gẹ́gẹ́ bí Jaiye Kuti bó ṣe sọ fáwọn oníròyìn lópin ọ̀sẹ̀ tó kọjá. Ẹ tẹ̀lé wa ní ìkànnì YouTube wa Otasansan rédíò TV Yorùbá, TikTok Otasansan oníròyìn Yorùbá, Facebook Otasansan oníròyìn Yorùbá. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.